عبدك ورسولك محمد صلى الله عليه وآله وصحبه وسلم تسليما láì ní júwe ẹ̀jẹ̀ ìfàlápàtà láì sì ní kiri ẹ̀kọ́ lọlé oní kólòwó láì ní sàlàyé màálù fún bàbá wa síwájú àdínì. We are going to be precise and considerate. Bàbá ń ṣe bí àwàdà lẹ́kọ̀ọ́ pé àwọn ọmọ bí òbítíbitì èèyàn báyìí ni bó ti dáa kí ọmọ èèyàn fún máa ṣe náà nìyẹn, kí èèyàn ó yó ó sì máa pákùn. Kò ní dáa kí èèyàn náà rí kankan jẹ kó máa kùn. Àwa tí a wà níwájú bàbá wa síwájú àdínì ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ 33 local governments, ọ̀nà ni Majlisu Du'atul Islami fi Gharbi Junubi Nigeria, أو اتحاد الدعاة الإسلامي في غرب شمال جنوب نيجيريا, the Supreme Council for Islamic Preachers in Yoruba land. مقتبسا بقول رسول الله بلغوا عني ولو آية. ẹ bá mi sọ̀rọ̀ mi fáwọn èèyàn kódà bó ṣe áyà kan. Bàbá wa síwájú àdínì gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn tàbá conversant pẹ̀lú ẹ̀rọ ayélujára láti máa mọ ipa takuntakun tí wọ́n kó díẹ̀ sí ala kitabillah wa sunnati rasulillah. Gbogbo tọ́lọ̀ ṣe fún yìí tó ṣe fẹ́ lò ní ìná Dubai náà mọ̀ bá wa ṣẹ́wó lọ. Àwọn olórin ni wọ́n máa jù àmẹ́dá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ lọ́wọ́ bá lè kíọ́lá subhanahu wa ta'ala. I hand over the microphone to the National Amir. We have just concluded the national conference on the theme exploring the misuse of the social media Islamic value in contemporary with lingering issue of Israeli-Palestinian conflict. Àwọn èèyàn lè discharge diligently. Bàbá wa Akéwùgbà Gold, ẹ̀bí àdámọ́lá ọ̀háyàtọ̀. Bàbá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kẹ́mọ̀tò tẹ̀lẹ́yìn ọ̀kẹ́mọ̀tò lè fi jáàrí. Ní a bá ti délé response látọ̀dọ̀ bàbá wa aṣíwájú àdé ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, lẹ́yìn náà ní aṣáájú àfún wa. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. مكي بقوى اتحاد الواعظين في بلاد يوروبا, the Council for Islamic Preachers in Yoruba land. Ìtàtí wà nílùú Ìbàdàn láti alẹ́ ìjẹta. Àpọ̀jù báyìí lọ, àpọ̀ náà àwọn èèyàn wa ti padà. Àwa tá a sẹ́kù pẹ̀lú àdéhùn pé àdọ́dọ̀ bàbá wa síwájú, àdọ́dọ̀ bàbá Olúbàdàn, a sì bá gómìnà sí mọ́sálásí ẹ̀kọ́ tó di pé gbogbo wa tún ká ní ọ̀rẹ́. Àti dé Jẹ́ríkò tá a mọ̀ wípé ibẹ̀ kọ́ ni aṣíwájú ni wọ́n ti ń ṣe fàájì lẹ́yìn. Ẹni tó bá láǹfààní láti wọ ilé Jẹ́ríkò, ọ̀kan náà látọ́lọ̀ ṣe fún aṣíwájú lórílẹ̀. Èyí ó fẹ́ tún wo ibi tá a wà ibi ìgbà téèyàn ń bẹ ní village comparing to Ọlátọ́lọ̀ sí Jẹ́ríkò. Bí oko níbi tó ń lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ. Aṣíwájú àdínì ilẹ̀ Ọ̀yọ́ state tí ó tún wá gba oyè tilẹ̀ Yorùbá láìpẹ́. Kò sí táyé fi mọ̀ wọn, kò sí tó kó ìbá wọn. Wàláhì ìrànlọ́wọ́ fún Islam. Quran tẹ̀lé in tansurullaha yansurkum wa yuthabbit aqdamakum. Tẹ́ bá ti ràn Islam lọ́wọ́, tẹ́ bá ti ràn ẹ̀sìn lọ́wọ́, tẹ́ bá ti ràn Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run náà máa ràn yín lọ́wọ́. Á dẹ̀ máa fi ẹsẹ̀ yín rìn lẹ̀ pàyìnpàyìn. Aṣíwájú àdínì ò lè máa yẹ ẹni wọ́n ti kọ́ mọ́sálásí fún. Wọ́n lè máa yẹ ẹni tán ti gùn ní mọ́tò.
wọ́n á lè máa yẹ ẹni tí wọ́n ti ṣe dáadáa fún láyé. Ìdí yẹn a gbọ́dọ̀ wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ká má dọ̀dọ̀ àwa láti wá sálámù sí wọn, àwa láti wá ṣàdúrà fún wọn kó dàbí oníjìṣẹ́jú kan lọ, àwa láti wá bẹ̀ ọmọ ìyá wa wò gẹ́gẹ́ bí tí àdìgbà náà sọ yìí pé zọ́kì bá tẹ̀sítà ṣọ́ọ̀bà ẹ máa bẹ̀rẹ̀ ayé wò kífẹ́ ó lè bá a máa lékún lọ́kàn yín. Ó bẹ̀rẹ̀ látòrí ẹni tó jẹ́ àmì wa ní Èkìtì lọ́wọ́ tó mi bíbá Fọdílátù Sheikh Professor Aminullah Bamidele Ejoko. Ó fi dọ́dọ̀ dókítà wa láti Lagos State University Dr. Akànní Mikahil Sani tán tó jẹ́ ìmáàmù àgbà Grand Chief Imam of Ejigboland Ejoko. Àwọn represent Professor wọ́n represent Professor Baramale gẹ́gẹ́ bí Amir Lagos State. Ó fi dọ́dọ̀ ẹni tán náà orí fóònù yẹn kan fi tán jẹ́ ní. Ó fi dọ́dọ̀ Amir wa lọ́sùn. Ìyẹn bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀. Ó fi wá dọ́dọ̀ Amir wa ní Oǹdó. Ìyẹn àṣéèkì wa Fọdílátù Sheikh Abdurrafi Ajígbóyè Lágbàjì. Ó fi dọ́dọ̀ Amir wa ní Ogun State. Ìyẹn Sheikh Al-Hakiki. Ó fi wá dọ́dọ̀ èmi tí mo jẹ́ fájìmù gbogbo àwọn tí wọ́n wí, tí mo jẹ́ ọmọlẹ́yìn gbogbo wọn pátá. Àwọn bíbá yìí láti wá kí aṣíwájú. Adẹ̀wá bíbá yìí láti wá tọrọ àforíjìn pa ti dá wọn jókòó látàárọ̀. Kódà wọ́n ní PA àwọn ń ṣe ayẹyẹ lẹ́yìn torí tiwa làwọn òfin tí lọ ti là. Bó tẹ̀ jẹ́ pàà náà ti torí kọ̀nà Jẹ́ríkò tẹ́lẹ̀. Àtọrọ àforíjìn kan ṣàforíjìn fún wa. Ní ṣókí kìkì làwa kì í. Bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀. Ẹ bá wa ṣàdúrà fún wọn. Lẹ́yìn àdúrà káwọn náà kan fọ̀ fáwa náà padà. Kí bàbá wa Mufti gbogbo Ògùn máa bá fàdúrà parí ẹ̀. Bismillah. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اللهم صل صلاة محسنة على سيدنا المرسلين àti kí Ọlọ́run a lè kí aṣáájú ẹ̀dá Ànábì Muhammad bákan náà àwa kí bàbá wa aṣáájú àdínì Ọ̀yọ́ State lẹ́ẹ̀kan àwọn amíru wa sọ pé láìpẹ́ wọ́n padà di tilẹ̀ Yorùbá Ọlọ́run ti jẹ́ wọ́n dàbá ẹ̀ torí àwọn òṣòkó bá wọ́n bá di tilẹ̀ Yorùbá àwọn òṣìbẹ̀ ṣòkó aṣáájú àdínì ilẹ̀ Yorùbá làlájì tó lè bá gbọ̀n sí lónìí náà wà lóṣù ìsàsíwájú ni ó dìlẹ̀ ó tún sí nǹkan mí ní Islam. Ọlọ́run bàbá wa aṣíwájú àdínì Ọ̀yọ́ State ayé ti dayé mídíà bí a ṣe wíhun ó lè ti dóṣogbo báhùn wọ́n bá ní ẹlọ gbogbo àwọn òṣù tí wọ́n mẹ́wàá kí February lè bá rọrùn pé bẹ́ẹ̀dì rẹ̀ mọ̀ ọ̀rá báyìí tẹ́wò ìfúnni mọ̀ màlú wa bàbá wa aṣíwájú àdínì ta wá bá gbogbo ìgbà tí mo bá kọjá ń bí wẹ́n mò ń travel àbí mò ń bọ̀ lẹ́mí mi máa pé bẹ́ẹ̀ jọ́kàn yìí sì wọnú ilé àsọ̀rọ̀ ẹnu mi náà ní ó pè wọ́n bẹ̀ mo kí yín torí alẹ́ ẹni tí ẹ̀ máa ti ń gbúrò rẹ̀ ṣáájú kó tó mọ̀ a máa dáa púpọ̀ mo ti pàdé yín lẹ́ẹ̀mejì Ọlọ́run kádàrá kálí sálámà síra wa gbogbo àtẹ̀wò wa bí program bàbá wa kábíyèsí ti lè ti lọ́pọ̀ ọ̀rọ̀ rẹ̀ nìyẹn púpọ̀ ọ̀rẹ́ nìyẹn
ọlọ́run ní dáhìn nínú ẹni tí ń bá wa gbé ìwé ẹni lárugẹ lẹ́wà ẹ̀ ní lọ́ọ̀lẹ̀ àdáwò méjì mẹ́ta ilé máa ń ṣẹlẹ̀ lójú ẹni tọ́lọ́ ń bá dára fún tí ò ní lè sọ̀rọ̀ má jẹ́ kàtó ṣe gbajúmọ̀ ṣẹ́jú rẹ̀ ní dúkìá rẹ̀ fi jóná àní ẹ̀sá ti sáfẹ́ mi dúkìá yẹn ọlọ́mọ mọ́ sọ náà bẹ̀ gbajúmọ̀ ṣẹ́jú rẹ̀ ló lè fi wọlé rẹ̀ tí wọ́n máa júwe gbogbo bí nǹkan bá wà abẹ ọlọ́run fún yín àwọn owó ló fi ilé abẹ́ni rẹ̀ mọ́jọ wọn pàdé yín o ọlọ́mọ dá ìsìlámù lójú o gbajúmọ̀ ṣẹ́jú rẹ̀ ni wọ́n fi ta dúkìá rẹ̀ á ní ẹ̀sá tàbí sàgbádùn wọ́n tún ní lọ tútù kan ní India ẹ lọ ta lè tọ́wọ́ àǹkó yìí ẹ tè tọ́wọ́ lẹ́kọ̀ọ́ ẹ ta gbogbo dúkìá tí mo ní àníkẹ́mi mi ọ́ sáti ṣe ọlọ́run má di ẹ ta dúkìá yín wà àlàáfíà ẹ ń wúlò fún ìsìlámù báyìí ẹ ń ṣàǹfààní fọ́mọnìyàn àìmọye èèyàn tí ọ̀mọ̀ tẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀dẹ̀ ń ṣe dáadáa fún gúngún ẹ̀mí bá fún ní gúngún ẹ̀mí ó lè jẹ́ àpọ́nlé fún ìsìlámù lọ́jọ́ alẹ́ níjọ́ àwọn tí wọ́n máa fi joyè ìsìlámù àwọn ẹ̀hàn náà ní máa joyè ìsìlámù bí àwọn alága mọ́tò àwọn union fẹ́sìkàn ẹni ẹ máa joyè ìsìlámù ní bí bá tá a bá yín abẹ ọlọ́run fún mọ́bà rẹ̀ sẹ́yìn ọlọ́run máa bí lónìí ká wá kí yín ọlọ́run lè gbà wọ́n lálejò ọlọ́run ti wá fún wa jìnnà àlùbáríkà àdẹ́bù Muhammad wala la hawla wala quwwata illa billah. Jazakumullahu khairan. A fẹ́ gbọ́rọ̀ látọ̀dọ̀ bàbá wa síwájú ṣéwùdà ọba bá wọn rọ. A fẹ́ gbọ́rọ̀ látẹnu ọ̀rọ̀ ìyànjú ẹ kàn bá wa sọ̀rọ̀ tó sì ṣẹ́jú kan. Bàbá wa síwájú wọn ní kí n má dára mi láàmú tèmi. Dr. Ibrahim Adélani bóyá kẹ wá sọ̀rọ̀ lórúkọ aṣíwájú. Sallallahu alaihi wasallam. Bàbá wa síwájú wọn la dúpẹ́ fọ́lọ́run Ọba. Wọ́n la dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ á dé ọpẹ́ wa ládé. Lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run. Tá a ṣe àsàlátù fún Ànábì Muhammad. Àfi kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà ń kalẹ̀ yìí. Ọlọ́run járí pẹ́ o. Àwọn ni wọ́n jẹ́ fàárí fáwa lónìí. Ẹ̀yin lẹ jẹ́ fàárí fún àwa lénìí. Torí tó bá ń sọ pé bàbá wa síwájú bàbá kò ní máa ń rìn lọ náà ìmọ̀jẹ́ tó bàbá wọn. Ọlọ́run mọ̀jẹ́ mi ó tó bàbá o. Gbogbo tí a fi máa ń ṣe bàbá kọ́lọ́run yọ̀ǹda rẹ̀ fún bàbá wa síwájú. Gbogbo yín lẹ jẹ́ bàbá fún wa. Gbogbo yín lẹ jẹ́ bàbá fún wa. Torí kò sí téèyàn lè jẹ́. Kò sí nǹkan téèyàn lè jẹ́. Téèyàn bá ti ní mọ̀ nípa ẹ̀kọ́ àlùkùránì. Téèyàn bá ní mọ̀ nípa ẹ̀kọ́ àlùkùránì. Igbó lèèyàn wọ̀ lọ. Igbó lèèyàn wọ̀ lọ bí ẹran. Níta fi wá ráyé gbé. Èyí tá a fi wá ráyé gbé. Ó náà ní àlùkùránì. Àtọ̀rọ̀ Ànábì Muhammad. Kò dẹ̀ síbi tá a ti ń rí. Ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jókòó iná ni. Láfi ní kọ́lọ̀ ń jarí pẹ́. Òun làá náà fi lè ráyé gbé. Ọlá jẹ́ ọ̀kan ṣoṣo Ọlọ́run. Èyí tí bàbá wa àgbà kí ó gba góòdì tí wọ́n jẹ́ wàzírù ní mùsùlùmí ní fún gbogbo Ọ̀yọ́ state. Tó máa ń pè èèyàn lórúkọ téèyàn jẹ ìfẹ́ máa ń fà ń gbà mí o. Èyí tí bàbá wa àgbà kí ó gba góòdì sọ lẹ́ẹ̀kan wọ́n mọ̀ pé ẹ̀ láìkì rẹ̀ ṣùgbọ́n ìfẹ́ àfẹ́jù ní máa ń fà á. Ẹ wà ń bẹ̀ sí ń bẹ̀. Ojú bàbá wa síwájú ni bàbá wa àgbà kí ó gba góòdì jẹ. Tó bẹ́ fún wa ní Ọ̀yọ́ state gan. Wọ́n lè testify. Mo ní mi ò fẹ́ bàbá wa síwájú láwọn ò fẹ́.
ìtọ́rọ̀ mọ́ oyè ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbà á wọn ò mọ̀. èmi tí mo wà ní local government tí wọn ò tí ì jẹun tán tán tí ì jókòó ẹ̀tún á ní máa lọ gbogbo federal kò ṣeé ṣe wọ́n ṣàyàrí pé wọn náà láàfún ọlọ́run ó dúró tì wá. aṣíwájú ilẹ̀ Yorùbá láìpẹ́ láà nǹkan ńlá ni o nǹkan ńlá ni o ẹ tó jẹ́ tilẹ̀ Yorùbá ọmọ èké ni wọ́n wọ́n jẹ́ bàbá fáwọn tó wọ́n tún jọmọ fáwọn kan àdẹ ní bẹ́ẹ̀ lọ́ọ̀ ká fojú sunkún wọn tí ò bá ti súrú wọn mọ́ kò sẹ́kọ̀ọ́ kankan fún wa nìyẹn Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gún o. bàbá wa síwájú kì í ṣe aṣíwájú ilẹ̀ Yorùbá kì í ṣe tí mo mí ní pé oyè Islam mi tí ó jẹ́ ti Yorùbá tí ó jẹ́ ti Yorùbá yóò tẹ̀ yín lọ́wọ́. ó gbọ́ ìtẹ̀lẹ́ bàbá pé fún wa bàbá wa ààrẹ mùsùlùmí ìtànà bàbá wa Abdulaziz Àìṣekọ́lá Àlàó wọn ò fún ẹjọyè kọjá Ìbàdàn sàtífíkẹ́tì Ìbàdàn níbẹ̀ lọ́wọ́ wọn wọ́n wá lò káàkiri gbogbo àgbà ńlá yìí irú báwọn làwọn náà bẹ̀ lọ́wọ́ láti kọ́kọ́ náà wọ́n wá láàrin kankan mọ́ nítorí ti mọ̀ wáyé tẹ́ ẹ ti mọ̀ wáyé bàbá ó ti tó wà àṣejù nínú àyà Ọ̀yọ́ state máa gbé bẹ́ẹ̀ Ọlọ́run fún alẹ́ mi gún àtàlàáfíà nígbà tí bàbá tó wà bẹ́ẹ̀ bá tó bá pẹ́ tó bá lọ táà náà wà láàyè tó bá dúpẹ́ yẹ lómi bá tún yẹ lómi káàwá ń bí yìí nígbà wọn bí ajá ògùn ìbóyè kan ló náà jẹ bẹ́rìbẹ́rì tó jẹ́ ti Islam ó ti tó kí ni wàrà pàpà tí wọn ò sanwó kankan fún wa ń bẹ̀ tá a bá ṣe ni wọ́n sọ. wọ́n máa pè ní ìbí. wọ́n máa pè ní ìbí lẹ́yìn ìmáàmù kan. orí rẹ̀ kọjá ti yẹ tí jẹ́ náà. ó kọ́ tí ní ìmáàmù gan. gbogbo ìkọlọ̀ lọ pé ní ìbí ló wà. Ọlọ́run ni tó mọ̀ ṣe ń tiẹ̀ nù. àyàkùnmù lọ. tó bá tún wá lé kó fẹ́ bí ìmáàmù. tó bá tún wá lé ìmáàmù kú. ó tún wá lè ṣáájú ìmáàmù kú. Ọlọ́run jáde gbogbo ẹ̀yin bàbá yìí pẹ́ ó ti pọ̀ ẹ sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe ń rẹ̀ lèmi náà ṣe máa ń rò bẹ́ẹ̀ lẹ ṣe ń rò ó a sì jọ jókòó papọ̀ kájọ ọmọ dọ́wẹ̀kẹ́ báyìí torí nínú àwọn fáàrí ìsìlámù ńlẹ̀ wà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ tẹ́jọ jókòó tẹ́jọ jókòó ń bì yìí tàbá ń tọrọ ajọ lókù kìí ṣe táàpù lónìí ìfẹ́ ni tó náà ni yóò jẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa. náà ni ó jẹ́ ọ̀rọ̀ tí bàbá wa síwájú fẹ́ sọ fún wa bá a ṣe pọ̀ yìí. bẹ́ẹ̀ ni ìfẹ́ bá ṣe rìnlẹ̀ lọ́kàn. bẹ́ẹ̀ ni ìfẹ́ bá ṣe rìnlẹ̀ lọ́kàn wa. wàláì ìsìláàmù ó lágbára ju bá a ṣe lérò lọ. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àwa náà la máa ń gbéra wa lẹ́sẹ̀. táwọn wò yìí ẹtí mílíọ̀nù jọ lójú gbogbo ẹ̀yin bàbá tẹ jókòó yìí o síbẹ̀ òsì ni wọn ò pé dá tí kálukú ti kú ò lẹ́nu ìjẹta yẹn tọ́jẹ́ ìmáàmù nǹkan sọnù torí tẹ́ bá papọ̀ wọn kò lẹ̀ fún wọn. kọ́ ni wọ́n kò lẹ̀ fún wọn. kọ́ wá jẹ́ pé gbogbo lílọ yìí yẹn. kọ́ wá jẹ́ gbogbo lílọ yìí yẹn tẹ̀fílélẹ̀ yẹn. ìyẹn tó lọ dẹ́sẹ̀. ẹ tún wá lọ dẹ́sẹ̀ ni. pẹ̀lú gbogbo wàhálà tẹ̀sí. ìfẹ́ oníkẹ́ẹ̀jẹ́ àjọ lò. torí tàbá ní ká wò ó. tàbá ní àwò. ìjókòó yìí. àwọn ojú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táàrí. a sọ pé àwọn kan ń súnfí àwọn kan ń sùmùrà àwọn kan mọ̀ríkàsí àwọn kan ó ṣòkòtò péńpé àbú àwẹ̀rú nìkan la rí bì tá a mọ̀ pé àwọn alùsùn náà ni wọ́n oorun gbọ̀n ó ń gíláàsì gbogbo wa yìí
Kàábà kan náà là ń dojú kọ. Báwo la ṣe fẹ́ ṣe ìyẹn? Báwo la ṣe wá fẹ́ ṣe yẹn? Tí ìfẹ́ òdodo tí yóò fi hàn. Tí ìfẹ́ òdodo tí yóò fi hàn. Bàbá ògbà tó wà Facebook ẹ̀ tọ́ wọ́n wá torí Ọlọ́run. Gbogbo àwọn tí wọ́n bẹ Facebook. Àwọn tẹ́lẹ̀ táwọn súnmọ́ là. Àwọn súnà làwọn. Ní ọ̀pọ̀lọpọ̀ wọn wá torí followers. Wàhálà ọ̀pọ̀lọpọ̀ wọn torí followers Àwọn ni. tó ní àwọn oníyàwó nílà. Àwọn ńlá wà ní làwọn. Wọ́n wá ń torí followers àtowó ni. Ẹ pé kí n sáwò fún yín. Ẹja sáwò. Ẹ bá sọ prógámù kan tẹ̀ sí ìstéèkì kí lọ́nà pé wọ́n. Aláṣìṣe kí lọ́nà olópé tán. So tí wọ́n á rí pẹ́ẹ́sì ìstéèkì ẹ̀ wọ́n á fẹ́ tó yé sí wọ́n á pọ̀ sórí social media ló ti pè é sí. Mẹ́mbà yín bẹ lọ́wọ́ ní èkó. Mi ò pè yín ọ̀rọ̀ táà sọ sí ṣé mo tẹ́lẹ̀. Fóònù ni mi ṣe ní ṣe mistake. Ní tí mi ọ̀pọ̀ wá láti lé. Ẹlòmíì ìjọ tó kọ láti lé gan yọ pàtì. Iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ń dókòó ẹ̀ ló fi máa sọ̀rọ̀ lọ. So ẹnu ọ̀wà gbé ẹnìkan wà jáde tàbí olórí ibú kíní kan o. Èsì ọ̀rọ̀ fún kíní kan. Àwọn ẹgbẹ́ tí ẹ̀ ló tún dídé èsì ọ̀rọ̀ dídé ò lábẹ́ sí dà. Dáàsọ ẹ̀yẹ ń jẹ Mùsùlùmí. Táà bá ti tẹ̀lé táàsọ ẹ̀ táà lo ìfẹ́ òdodo. Táà dẹ̀ sọ pé kí lọ́lọ́run ní kí lànà bí wíta fẹ́ sí. Bíyàwó tó máa jẹ wá ní wọ́n gbé àmàlà àtẹran ọbẹ̀ wọlé wọ́n wà jẹ tán wọ́n wà mú abọ́ tó kù wọ́n á ní ká àbùsùn ẹ̀ wọ́n àtàwọn àmàlà wọn náà àmàlà tó ti fún alóúnjẹ wọ́n ti fún alóúnjẹ wọ́n yìí ti jẹ gidi nínú ilé kò sẹ́ni tí ń fìyà jẹ wá àwọn àbí ìyà jẹra wa torí pé àwa gangan la pera wa lélẹ́bi àwọn náà wọ́n fojú elébi wò wá wọ́n lè mọ ìjókòó ìwádìí alẹ́ mọ́ bá mi títí bá ti jẹ nìkan kan lówó tí ìgbàgbọ́ ló ń tẹ̀lé wọ́n lè bọ́ tara ẹni wọn ní wọ́n borí èèyàn lé rẹ̀ wọ́n bá pa akíní kan lé rẹ̀ nígbà tá a rìn ìgbà tó bá tó ní bá ti mọ́ kò sí kọ́kọ́ ṣùgbọ́n tẹ bá wá lọ tú àwọn aláburú yẹn àwọn mùsùlùmí náà láàjẹ táwa bá wo táwa bá ti ṣe lọ́nà ọ̀dọ̀ wa àní jẹ́ káàbá kankan gbà wájú wa kò dáa. Nígbà tí bàbá tó gba góòdù débi tí wọ́n kọ́kọ́ pọ̀ bí lákòókò pa onílé àpáàtì ọ̀wà ní. Kí lẹ gbà láyé fún kí lẹ ṣe kí nìkan fún? Lẹ́nìí ní ìsinmi àti ẹ̀rọ mọ̀ ìjọba. Àwọn ti lọ nà àwọn ti balẹ̀ ní wọ́n ti lọ. Tẹ́ ẹ bá lẹ́ fẹ́ pè nǹkan ní ìsìn pé káwọn èèyàn sábà ní o. Nígbà bàbá gbúrò ilé wọn wọ́n kò lọ. Lẹ́yìn ìgbà tá a bá fún wọn ti ilé wọn tán kòrò lè ní òkú sọ pé wọ́n tún sọ̀rọ̀ yìí dáadáa. Kí làwọn àfáà ń ṣe báyẹn fún àwọn àbúrò? Kí ló dé tà jẹ́ kí wọ́n mú ẹnu yẹn kúrò lára wa? Yẹni kò sínú tí a díìsì o, kò sínú Kùránì o, wà nígbà tí Ọlọ́run bá tó dákẹ́ ìta tó kú. Wọ́n wá fẹ́ sin òkú rẹ̀. Wọ́n wá sí ọ̀pọ̀ àwọn àpá. Sínú Kùránì lọ́wọ́. Sínú àdìsí lọ́wọ́. Ó jẹ́ páwọn àwa ò ṣe yẹ̀ wọ́n wá níbẹ̀ ni wọ́n sin òkú kéta sí tábà ní káwọn òbò ní kéta wà ní ìtọ̀ tí àbá fẹ́ fún mi ní ìgbẹ̀fẹ́ ní ìsìn àwọn wọ́n lè fún òwúlò kíní yẹn pọ̀ fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ sì wọ́n bá bẹ̀ ní ìṣẹ́yìn gbogbo ojú tó ẹ̀rù ìjà ẹ̀rù mi jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bí fi sùn kan ló fi sùn ààrẹ tí ó ti máa pe àwọn tó bá jẹ́ kí ní pé àwọn ọmọ mọ̀já wọn ló tí wọ́n mọ̀já wọn mọ̀ wá tó ìjẹ́ tí àníyàn kí nǹkan lè dá lẹ́nu tẹ́ fi fi ilé àti ọ̀nà lẹ̀ tẹ́ fi ń bọ̀ kí ló lè má ṣe yọrí wá àbí ká lò fẹ́ o gbogbo ẹ̀ tó bá wá ń gbọ́ kó mú un lò ló dá agbólóyè àwọn gàgàrà wọn ọ̀bẹ káwa mú rí mú mi àwa náà ọ̀bẹ káwọn tó ń bẹ̀ lẹ́yìn wa náà òfin rí mú mi oyè tí wọn ò fún wa lówó ń bẹ̀ tá náwó ọwọ́ ara wa wọ́n lè lọ bẹ́ẹ̀ nìkan pé àwọn ọmọ rẹ̀ lágbájá ní aṣíwájú kan wọn tí ẹ tẹ́ lọ báyẹn ṣé ó ń ta kíkà tàbí mi ta èmi ọ̀tá tó ń tà nàbí lọ́ fẹ́ fa wàhálà ó kó iye wọn ọ̀dẹ papọ̀ ṣùgbọ́n wọ́n mọ gbé wa kóyúra wa àwa nílé ronú wípé ṣé ń ta fẹ́ sí èmi gbọ́dọ̀ fi kéèkì lórí ẹ̀sìn ní ojú òru nígbà àwọn bàbá wa síwájú àwọn òbí rẹ̀ ó
mi kékeré yìí ó jẹ́ nǹkan gidi èmi náà gbọ́dọ̀ gbìyànjú ilẹ̀ bí ọlọ́run láti lu ọ́fíìsì rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ igbó tó bá ti fún lóyè yẹn jẹ́ ìmọ̀ mímu èmi mọ̀ lásìwájú àdéhùn òfin màdàlá àti ìyẹn làbẹ́ wọ́n ti fẹ́ lómi ìlú omi tó ti gbà ní ìbòmí ẹlòmíì wà ní ìfọ̀ ẹlòmíì wà ní ọ̀gbìn tó wọ́n ti fún wa lówó níbi ìlú ìgbọ́n tí wọ́n fún wa ní ìbùyè yẹn àmọ́ náà ṣùgbọ́n àwọn tí ò jẹ́ kárí àmọ́ náà yẹn lò náà làwọn àfà wọ́n máa gbéra wọn lẹ́sẹ̀ wọ́n lè ní ẹ̀wọ́n ìjà wọn tó ní ọdọ́dọ́ yẹn wọ́n ọ̀dà òun náà wá lò jìbìtì ní o ẹjẹ́ ní ọ̀dà ni ó lájọ́ ń ṣe lójoojúmọ́ yìí o èmi ò nínú tẹ̀ mọ́ bọ̀rọ̀ ṣe láti ìgbà tí gbogbo ayé ti mọ́ àwọn náà wà tó tí àmì láti bá ti ṣe tí ọ̀dà wọn tún sọ jáde o ìyàwó àjọ wa ń ṣe lẹ́gbẹ̀ẹ́ yìí o àwọn tí wọ́n dá yẹn ẹ̀pá wọn dàbí ìlú kánu púpọ̀ lọ dókòkò lọ orí ìdá ẹgbẹ́ gbà lọ́wọ́ olówó yẹn ikọ́ lọ́nà ní kẹ́ lọ sí bẹ́ẹ̀ ìtọ́nà ní kẹ́ lọ sí ẹjẹ́ kẹ́ni yẹn dá ọlọ́mọ kó dálẹ̀ bímọ kó dòdò tó ẹ bá dẹ̀ bá lọ́jọ́ ọba ti gbọ́ ẹgbẹ́ àwọn èèyàn mọ̀ pé ó ṣe sínú rẹ ní gbọ́dọ̀ tí ọba ti tọ́ àbá àkàbá ti wá dé àgbà pọ̀ lé nínú ìyàwó tí ọba wọn kúkú ìlú òní pé tí bàbá lóṣogbo ọmọ àbáyàwó kíní sọ ọmọ àti kíní kan inú àwọn òwò bíi pé pípé ó pẹ̀lú gbogbo wà ní ọmọ àti àfihàn ti ìyá òun títí sọ bẹ́ẹ̀ bóyá ní ìbáyàwó tí ìlú ọ̀sùn tó ní sẹ́yìn tó ẹ jẹ́ ká lọ ronú káwò pé wíwà wà yìí sáà mọ̀ lúlọ ní àbá lọ sí ẹ̀sìn tó bá ti ń rúbà ẹ̀rọ kan wá pé iṣẹ́ ẹ̀sìn la lọ sí tẹ́nìkan bá ti wá kó fẹ́ ṣe bàjẹ́ kò sí nǹkan tó àmì ká tu láti rí tó bá ti dọ́ọ̀bẹ̀ kò ní sí bẹ́ẹ̀ ìgbàgbọ́ àgbẹ̀ máa ń lágbájá ẹ má bínú àwọn ọ̀pọ̀lá ní àtàdé sí tó bá ṣe tí ọ̀gá jẹ́ wọ́n díẹ̀ lóko ẹ̀sìn wọn ní á sí báyìí báyìí kí wọn náà mọ̀ àwọn nǹkan kan dẹ̀ ti ba ó ti kọ́kọ́ dá wà lálẹ́ ẹ bá ti jẹ́ ẹlẹ́à ẹ gbọ́dọ̀ sọ ìwà wọn ó sì hàn pé ó ní ìwà ti àdámọ̀ tiẹ̀ lára tó bá ti rántí ọ̀gá wà ní ìbẹ́lẹ̀ àá ní ẹ ṣé kìí ṣe èèyàn ẹ bá jẹ́ àfáà náà ó ti ní àdámọ̀ títí ẹ̀ mọ́ yára iṣẹ́ tá a ṣe táwọn ó ṣe ni pé ká mọ̀ ìṣàkíyèsí wàlẹ́ aláburú ò lè filẹ̀ àti tọ́lọ́ bá fẹ́ filẹ̀ ní ìlú wà sí ìlú gbọ́ yọ́mọ̀ òun tẹ́ ẹ̀kọ́ pàṣẹ ìwọ́n sì kò wọ́n ní nǹkan tó fẹ́ àtìkùlé tó wá ní wọ́n àtìkùlé wọn kọjá ní tí wọ́n wà níbo wọ́n lọ ẹ̀yìn wọn ló wá tó torí ìdí èdè gbogbo wa káwọn orúkọ tó ti wà lára wa àwọn olóyè náà wọ́n ní ebi aṣíwájú ẹ̀sìn ni wọ́n fi ẹ̀sìn ìbólóyè ẹ̀sìn lọ jẹ́ ebi àfáà lè jẹ́ ó kọ́yẹ lásán gan wọ́n yẹ ká wò pé kò yẹ kí wọ́n fi aburú ròyìn wa nípa rẹ̀ ó sì wá jẹ́ ní ìgbẹ́ yẹn pé tí wọ́n bá mú ẹni tó gbé orí èèyàn ní ìsìn ọwọ́ àwọn àfáà ni wọ́n ti bá níbo ní ti gbé bọ̀ yóò lọ rí babaláwo kan ló ní kó wọn lọ fi èèyàn sí ètùtù ọ̀la iṣẹ́ ìyẹn ni mo fẹ́ ká ṣe sà báwo làáfà ó sì lè rìn tí ọmọ yẹn apá agbádá tí ó sì tẹ ẹni ẹni àpálẹ́ láwùjọ iṣẹ́ yẹn owó ìní àti ẹnu lọ tó padà jókòó tẹ bá ti délé ẹ ti gbogbo wá fi ara sórí platform tábà lórí platform tí ẹgbẹ́ nìkan fẹ́ kán máa kàn rí prógámù tó ń ṣe àwọn nǹkan tó bá jẹ́ ọ̀tẹ̀ tí nǹkan tó ń lò tí ẹ̀ lẹ́sẹ̀ kọ́ lára ẹ̀ kámi ìfòyí gbogbo ilé ìtawà ń sọ yìí náà ní ìpé fáwọn sọ tẹ́lẹ̀ àyíkọ́ àwà ló jẹ́ àmọ́ sọ àwọn bàbá àwọn bàbá ta ló gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu wọn lọ́sọ̀ àná ẹ̀jẹ̀ táwọn wá dábà yìí tí ọ̀bà jẹ́ yẹ kí la fẹ́ mọ yìí ẹ ti jẹ́ ìgbà yẹn sùn ẹ jẹ́ ká ṣiṣẹ́ yẹ ọlọ́run bá yẹn lè fi lànà ọlọ́run gbà pé ó kù tiẹ̀ wá tó kù nígbà ọlọ́run fi lànà ọlọ́run ṣe ní tí ó lò pé tí wọ́n ti di ẹni àjẹ́ lọ́dẹ̀ ti di ẹni ìfẹ́ wọ́n á gbọ́ náà láyé bí àti níjọ́ ìlú ẹgbẹ́ lọ tóbi jama Allahu Akbar ní
àdínì wọ́n ti débi program bí ẹ̀ẹ̀mejì tó jẹ́ pé bàbá ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn ò tètè yọ̀ǹda wa adẹ̀rẹ́kọ̀ọ́ kọ́nú ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò jẹ́ kó sú àwa náà àmọ́ bá ti pẹ́ lọ́dọ̀ bàbá kí Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn wa. so pẹ̀lú ọ̀dà Ọlọ́run àwọn adarí state mẹ́fẹ̀ẹ̀fà wọn bá pìrìsẹ́ǹtì award fún aṣíwájú àdínì láti kí wọn kú iṣẹ́ lórí gbogbo akitiyan wọn lórí kí Islam ó má rẹ̀yìn tí nǹkan kan bá wà tí wọ́n sábà bá síwájú inú jẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni kó rí i pé wọ́n ń fẹ̀gbẹ́ yí Islam níyẹn máa ń kan wọ́n lára ẹni tó bá súnmọ́ wọn ó mọ̀ nítorí náà bàbá wa dọ̀rọ̀kú ìlágbàjì láti Òyìnbó bàbá wa Nàkíkí láti Abẹ́òkúta bàbá wa láti Ọ̀ṣun bàbá wa láti Èkó dókítà láti Èkó pòfẹ́sọ̀ láti Èkìtì ó yá bísímìlà. Báyìí ẹ sọ̀kalẹ̀ wà á kọ́ fà fọ́tò ta fẹ́ yà ní sókè àmúta pẹ̀lú àṣẹ bàbá wa Alhaj Muhammadu Tawfiq Akeugbago tí wọ́n jẹ́ apàṣẹ àgbà fún gbogbo ìtìhádì wàyísí gbogbo South West àti bá ti wà bí lẹ́yìn àti lórúkọ gbogbo àwọn àmìrì láti gbogbo stéètì mẹ́fẹ̀ẹ̀fà nílẹ̀ ìbámbí wọ́n ní ká panupọ̀ kí a gbé àwọ́dù àgbáríkà yìí ká gbé fún bàbá wa alábàárìṣà tí ìyàwó àdókò ti di best ultimate contribution award of Islam nínú ẹgbẹ́ agbọ́nà ọba tó mi tọ́ alùpàdé ní láǹkàná lè fi ra láta tó fi kún ní máa tó fi kún wá máa tó fi kún ní iṣẹ́ ní ìfà iná lọ àbí àlè olùkọ́ tó bàbá wa nígbàgbọ́ sí Al-Qur'ani púpọ̀ nítorí wá sì nígbàgbọ́ sí náà la máa fi bá a sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n ti sọ níbi nísìnyí àti rígi méjì mẹ́ta mẹ́ta ànábì òsọ yìí ànábì òsọ yìí ànábì òsọ yìí àlè máa sọ àwọn àdísì ìdọ̀rí kò sí àyà kan tó wà ìdọ̀rí nínú àlùkùránì nítorí náà bàbá wa wọ́n fún wa afẹ́ fún wọn ní àwọ̀dì náà báyìí ọlọ́run lénìí ọlọ́run wọlé pé àwọn èèyàn wọ́n gbórúkọ yín ti dára kódà wá táwa ní ọ̀dọ́ ṣe lọ́wọ́ à ń gbórúkọ yín adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní pé ẹgbẹ́ bàbá náà dúró báyìí ẹlẹ́ẹ̀kọ́ nínú ọ̀la wípé ìtìhádì wà ìdí torí náà lẹ́ẹ̀kan náà agbe àwọn ọdún náà fún bàbá wa náà ilé ìta fún yín lọ́sẹ̀ má ṣe lélẹ̀ ẹ̀ ọ̀kan tó kù tẹ́ gbà láyé lẹ́yìn ilé ìyọ́nà jẹ túgbà mí jẹ túgbà mí jẹ túgbà mí ọlọ́run kò bá gbé mí lọ́mọ anábì adámọ̀ ló rántí mí ìkan náà wà níyì ọlọ́run ó ní òun máa ń mọ̀ gbà tí ọlọ́run bá rántí o wọ́n á ní pé fàrọ̀ kàdá rẹ̀ bóun ló ṣe mọ̀ ó nígbà tẹ́mi náà bá ti rántí ọlọ́run ò lè gbàgbé mi ìrántí ọlọ́run nínú ọkàn ló máa wà kì í ṣe nínú ọ̀rọ̀ à ń ṣe dáadáa mélòó tí mo ní yín gan tí gbogbo àwọn àfà láti oríṣiríṣi ìlú tí wọ́n ń jẹ̀ náà láti pé wọn kálukú ló fẹ́ mọ̀ yín oyè ọ̀tọ̀ èèyàn ọ̀tọ̀ bí èèyàn gidi tán bá wá fi joyè gidi di méjì lára rẹ̀ wọ́n lè fi èèyàn lásán wọ́n lè fi joyè gidi oyè sọnù ló wọ́n bá mọ̀ pé oyè sọnù àmọ́ tán bá fi oyè gidi tán bá fún èèyàn gidi àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́pàá tó fi ẹnìyẹn joyè wọ́n sí oyè fún yàn torí náà bàbá wa aṣíwájú àdínì ti gbogbo ọ̀pọ̀ Ọ̀yọ́ state lápapọ̀ alhaji tí ọládẹjọ onímàálù ẹ jẹ́ ká méjì tóbi fún Ọlọ́run torí náà ni wípé gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá àwọn akìyín kíkítà ti wá kíní o àwọn akẹ́jẹ́ kó lánàá ìgbẹ́jọ́ ta wá nǹkan báyìí la ṣe fún yín torí lánàá la rò pé bẹ́ẹ̀ ni àmọ́ Ọlọ́run kádàrá nínú gbígbàdúrà yìí náà lẹ́nu ní àtẹ̀yìn rántí rẹ̀ mọ́ olúwa ti wáyé àwọn ẹsẹ̀ Ìbàdàn nìkan gbogbo kíní ni ẹ lè máa ṣe dáadáa nígbàdàn káwọn àbábà ní fẹ́ràn ní àwa táwọn wá látòkè orí kọ́ àwọn kan gbúrò yìí ni àmọ́ àti wá ní lónìí pé àlàkábárò níta kalẹ̀ mọ̀ àyàlẹ̀ torí náà lẹ́ẹ̀kan náà gbogbo akásọ pé Allahu Akbar Allahu Akbar Allahu Akbar
إلا بالله ما شاء الله لا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Alhamdulillah, adúgbò ẹ̀fún ọlọ́pù pọ̀. Mo kí bàbá wa tí wọ́n kó àtòjú wá bí. Mo sì kí bàbá wa síwájú. Mo jẹ́ bàbá wa tó fẹ́ kó wípé èyí tí wọ́n sọ pé orin Yorùbá kúnlẹ̀ kì í ṣe aṣáájú àdéhùn ni wọ́n ní kò ní fẹ́ tẹ́ẹ̀jẹ̀. Mo jẹ́ wọn bẹ́ẹ̀. Mo ti jókòó sọ pé tí bàbá sọ kọ́ ni wọ́n ti fi yìí sí omi ẹ̀ ti jẹ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì àfá àti wọ́n ń pariwo gbogbo àwọn àti ní ẹwà ti lè máa dé fìlà pẹ́pẹ́wú tó fún ṣúgbà lọ́wọ́ tó dárùmọ̀ sí ó ti dà àfá àlójú àwọn èèyàn ọba tó ní wá tó fún àwọn ẹ̀mí mọ̀ òun ló jẹ́ ilé àwọn onímọ̀ pé àwọn ìlú ẹ̀sìn ọ̀ṣẹ̀ tọ́jú ọ̀ṣẹ̀ wàlẹ̀dínà òótù ilm darajat wàlẹ̀dínà òótù ilm darajat láàrin lè lọ bẹ̀ tó ẹ̀dá tó ní ibi tá a lọ inú fẹ́ mú mẹ́ gbogbo tó jẹ́ ipò tó ga nínú ìwà túbú nínú ìṣeré nínú ìjọwọlúàbí àwọn tó wà nípò tó ga ń bẹ̀ àwọn àfá ọlọ́pàá ẹ̀mí gẹ́lẹ̀ wa tó ẹ̀mí báyìí ọmọ tí níbi àtẹ́ntà fúnnímọ̀ lóòótọ́ kẹba níbi láwùláwù nítorí pé ọdún tó bá ti gbọ́ àgbàfin tó pé àfá ni wọn ọba tó ní wá àṣà ni wa ọwọ́ aṣáájú ìlú Ọ̀yọ́ ó ti ló ní àlẹ́ tó mi tẹ wílé ni nítorí pé ẹ ti ń ṣe ìṣesí aṣáájú ìbò Nàìjíríà láti òkè ọya àti wáwé láàrin fún àwọn gómìnà wọn lọ́dọ̀ yín bí ọwọ́ yín kára dọ́hùn ẹ wá ní Ọ̀yọ́ stéètì lẹ́sẹ̀ wà táwọn stéètì yòókù yẹn ṣẹ̀yìn ni kàbí kí lọ sí iṣẹ́ lé pé aṣáájú ilẹ̀ Ọ̀yọ́ àṣìkò wà níbẹ̀ wa ẹ ti kọjá bẹ́ẹ̀ ọba tó Ọlọ́run ló mọ̀ ọmọ pọ̀ yín lé ìgbà Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ó ní bàbá tó kọ̀ dímú lè àwọn fúsìkùn min khayri tẹ̀jìdúhù ìlọ́lọ́ ọlọ́dọ̀ Ọlọ́run lẹ máa rí lọ́dọ̀ èèyàn kọ́ ara ń tẹ́sí lánàá àbí lọ́dọ̀ yín bì ara ṣe lánàá lè àwọn tẹ̀ ń wò yìí bàbá ṣíwájú tó pé ẹ̀bá dáa tó bá pè wá bí tẹ́ ní ká lọ ẹ̀ àmì lọ àákọ̀ fún wọn ni bọ́ọ̀lù láwọn lọ àwọn àtàwọn máa dúró èyí tẹ́sí lánàá la fi wá sí bí iṣẹ́ rẹ̀ yàn án lẹ fojú nílé mi mo bẹ́ẹ̀ lọ́kọ́ lọ́mọ́ bàá ìjọba dọ̀la o ọba tó pọ́n ilé wọ́n bàá ìjọba dọ̀la o ó pọ́n ilé dalẹ́ o tó má di ẹ̀mọ̀ nira o tó tilẹ̀ yóò bá tí wọ́n wí yẹn oyè tó bá yín mu tó oyè tó bá yín mu ó wà lẹ́ o Ọlọ́run ṣe dọ̀rọ̀ ẹ̀lẹ́ máa wà títí láyé lẹ́ẹ̀ máa wà títí láyé ọlá ńlá pẹ̀lú dẹ̀ra nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra lẹ́ẹ̀ máa wà títí láyé. nígbà ọ̀fẹ́ kó bàjẹ́ fún un sọ bá mi sọ́lẹ̀ kan náà kájú ṣùgbọ́n àdúrà Áfíríkà lẹ́ẹ̀ máa wà títí láyé lẹ́ẹ̀ máa wà títí láyé nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra. Ká tó máa lọ, ní ká bá wọn dúpẹ́ fún gbogbo wa. Ní a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa, Ọlọ́run san alẹ́sàn dáadáa, Ọlọ́run dúpẹ́ fún wa. Kò sí nǹkan kan ju pé ohun tí a ṣe yìí, a ṣe kọ́ ìsọ́tán, ìnáma àlọ́tọ́ ẹ̀wọ̀n fún ìwọ̀jì ìlà láàrin ìlú mi kún jẹsẹ́ án, àwọn aṣíwájú sọ pé àwọn ó fún ìtì àdìbà ìfọ̀nì. Bàbá aṣíwájú láwọn ó fún gbogbo ìtì ábìlì wà ìsínì ní owó 500,000 naira. Bàbá Aminu Takuwa, ẹ̀sàdúrà fún àṣàjú kan ká máa lọ. Bàdé ṣe bọ̀. Adéwájú bàbá wa aṣíwájú Ọ̀yọ́ State. Àwọn àfáà máa fi ìyàn lé Ọlọ́run lọ́wọ́. Bí ọba jẹ́ máa bá ń kẹ́ àrẹ̀jẹ̀ máa bá ń jẹ́ yà. Àwọn àfáà bákan méjì ni wọ́n máa fi ìyàn lé Ọlọ́run lọ́wọ́. Bí ọba jẹ́ máa bá ń kẹ́ yóò jẹ́ máa bá ń